ọ̀nà àṣeyọrí pọ̀, àdìtú dẹ̀ ni. Àdìtú lọ́nà àṣeyọrí. Ohun tó jinlẹ̀ ni. Bí èèyàn bá máa ṣe àṣeyọrí lórí ohunkóhun láyé, ó gbúdọ̀ mọ Ọlọ́run. Ó gbúdọ̀ mọ Ọlọ́run. Kí lọ́lọ́run rán ẹ wáyé gan wá ṣe? Bẹ́ẹ̀ ni. Kí ni aṣẹ̀dá ní kó wá ṣe nílé ayé? Kí ni ọni tó tukọ̀ ẹ wáyé? Kí ló pè ẹ wáyé wá ṣe? So àwọn nǹkan wọ̀nyí ó gbúdọ̀ wádìí lọ́dọ̀ Ọlọ́run. Kí ni àwọn nǹkan tó bára wọ ẹ gan mu? Èèyàn kan dédé ṣe nǹkan ṣá o. Èèyàn ẹ̀rí ayé wa, ìdí tí Nàìjíríà tún fi rí báyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ torí ìyá Kàfáyá ń ta búrẹ́dì, ó wá rí pọ́ńtà, yóò bá lọ sunkún sí ọkọ ẹ̀ lọ́rùn pé ó rí ìyá Kàfáyá tí ń ta búrẹ́dì, èmi náà fẹ́ máa ta búrẹ́dì lágége. A bá lọ ta búrẹ́dì, ibẹ̀ ni mọ́tò ti gbá ọmọ ẹ̀ dànù. A ló ń pàdánù ọmọ. So kò ṣe ọ̀nà àṣeyọrí àkọ́kọ́, o gbúdọ̀ sopọ̀ mọ́ Ọlọ́run. Nínú ìsopọ̀ ẹ mọ́ Ọlọ́run ni wàá máa béèrè fún ìtọ́ni, fún ìmọ́lẹ̀. Nínú ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí, kùrukùru ṣúbọ Nàìjíríà. Ìdí nìyẹn tí ohun gbogbo fi rí bó ṣe rí yìí. A sì ń gbàdúrà lọ́sàn-án lóru pé kí Olúwa kó tan ìmọ́lẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ wà nídìí wípé kí ìyà kó máa jẹ ọmọ Nàìjíríà, èmi wí lórúkọ Olúwa, ọdún tó ń bọ̀ yìí Olúwa yóò fi wọ́n ṣẹ̀sín, Olúwa yóò sì gbá wọn dànù, Olúwa yóò dà wọ́n nù bí omi ìṣọwọ́, bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Ọmọ Yorùbá, ẹ kú déédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ẹ̀kan sí. Ẹ tí ì gbọ́ nǹkan kan o. Wòlíì tá a gbé wá sórí ètò lónìí, wòlíì Tèmítọ́pẹ́ Solomon láti ìlú Ìbàdàn. Ẹ farabalẹ̀ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Bàbá yìí tú àwọn àṣírí kan nípa pàápàá jùlọ àwọn wòlíì, àwọn pásítọ̀, àwọn tí a pè ní ìránṣẹ́ Ọlọ́run tá à ń wá wò wọ́n gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, aṣojú Olódùmarè. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa wọn. Àwọn wo ló sọ pé àbí kẹ́mi má là á mọ́lẹ̀? Báwo, kí ló sọ pé ó máa ṣẹlẹ̀ sí wọn nínú ọdún tá à ń wò lọ́ọ̀kan tó ń bọ̀ yìí? Tó bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan. Ó dárúkọ bàbá wa Adébóyè, ó dárúkọ bàbá wa Ṣímọlówó àtàwọn wòlíì kọ̀ọ̀kan. Ìjọ CAC lápapọ̀ lábẹ́ àkóso bàbá wa Síkáyà, wòlíì àgbáyé ni, àti gbogbo àwọn kọ̀ọ̀kan tí wòlíì yìí sọ nípa wọn. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Kẹ́ ẹ wá farabalẹ̀ wò ó. Ta ló wà nídìí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀? Àwọn wo nínú àwọn wòlíì yìí ló wà nídìí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá? Kí ni Ọlọ́run wá sọ pé yóò ṣẹlẹ̀ sí wọn gangan? Kí ni ká máa retí? Nínú ọ̀ba ìṣẹ́jú díẹ̀ tí fídíò bàbá yìí fi lọ, ẹ bá mi farabalẹ̀ wò ó dáadáa. Ẹ má sùn síwájú, ẹ jọ̀ọ́. Ẹ farabalẹ̀ wò ó, kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ gẹ́gẹ́ bí ohùn Olódùmarè. Wọ́n tún wá bá gbogbo àwọn aráàlú náà sọ̀rọ̀ lórí ọ̀nà àṣeyọrí. Ọ̀nà wo la máa gbà láti ṣàṣeyọrí nínú ọdún tó ń bọ̀ yìí? Àwa tá à ń jìjà agbára fórílẹ̀-èdè Yorùbá, tá a sọ pé Yorùbá nation la fẹ́. Ọ̀nà wo la fẹ́ gbà tí ó fi ṣeé ṣe? Wòlíì Tèmítọ́pẹ́ Solomon, wòlíì yìí, ó yànnàná gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì fún wa. Pé báyìí l'Olúwa ti ní àgbà, ìgbésẹ̀ báyìí náà ní ká gbé, ibi ìlú ní ká gbà, ìbáyìí ló yẹ kí olóyè Sunday Adéyẹmọ gbà, ọ̀nà báyìí ló yẹ kí bàbá Bánjí Akíntóyè kí wọ́n pe àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pé ó yá ẹgbà báyìí bá a ṣe rìnrìn àjò wọnú ìjọba ọdún tuntun lọ. Ẹ bá ń farabalẹ̀ wò ó. Bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ wá máa mú nọ́mbà bàbá yìí, pàápàá jùlọ lásìkò tá à ń súnmọ́dún báyìí, kẹ́ ẹ máa pe bàbá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Irú nǹkan báyìí lèmi ń bá pàdé. Kí bàbá máa sọ àsọtẹ́lẹ̀ sínú ayé yín, kí wọ́n máa fi àdúrà, kí wọ́n máa sọ òkò àdúrà sí ogun èṣù nínú ayé olúkúlùkù, kí wọ́n kógun èṣù máa pòórá ní manawa. Torí ọ̀nà àbáyọ kan nìyẹn. Ẹ gbọ́ kí ni yóò ṣẹlẹ̀ sí Adébóyè bàbá wa? Kí ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí Aṣímọlówó bàbá wa? Síkáyà,
Olúkòyè JP, General Evangelist CAC Church ní gbogbo àgbáyé, àtàwọn àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé pé wòlíì yìí máa ń sọ àsọtẹ́lẹ̀ tó sì máa ń wá sí ìmúṣẹ. Àìmọye ẹ̀ ni wọ́n ti sọ. Ẹ wò, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ láǹfààní àti pé bàbá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ ń wò yìí, láti pé bàbá ní pápá pétò bàbá báyìí ló ṣe ń lọ. Ẹ béèrè béèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè, ẹ fọ̀rọ̀ lọ Ọlọ́run wòlíì Tèmítọ́pẹ́, ó sì dá mi lójú pé kò ní já yín kulẹ̀. Ẹ má tún síwájú o, ẹ máa bá wa share, ẹ pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ láìkì. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ́yìn máa wo fídíò wa rèé, ẹ dákun ẹ subscribe sí channel wa. Ẹ má sì gbàgbé Àwòfẹ́ TV show, ẹ máa tún bá mi ìpàdé ń bẹ̀, ẹ lọ wò ó. Bẹ́ẹ̀ ni ó wà fún gbogbo wa ni. Ọ̀yá, ẹ jẹ́ ń fohùn sí ọ̀rọ̀ bàbá wa nínú ilé. Ẹ bá ń fohùn sí káwọn èèyàn gbádùn bàbá Prophet Tèmítọ́pẹ́ Solomon. Bàbá, ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Yes sir, Olúwa wà pẹ̀lú yín. Àmín Jésù. Gbogbo àwọn èèyàn tó ń wà káàkiri àgbáyé mú kí àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín bàbá. Dáwọ́lé yín yóò yọrí sí rere lórúkọ Jésù. Bàbá, lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, bá a ṣe wà yìí, ọ̀rọ̀ ọjọ́ Ọlọ́run ìyẹn ni pé a bá ń sọ̀rọ̀ nípa ṣọ́ọ̀ṣì, ká sọ̀rọ̀ nípa mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwa ṣe mọ̀. Ó dàbí pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa mú ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè, pàápàá jùlọ even ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá nation tá à ń pariwo. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí bàbá? Ojú wa ń bẹ̀ ni ọ̀rọ̀ ìjọ báyìí ó ti dé kòríta tó jẹ́ wípé àwa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ kíyèsára nítorí wípé ohun Olúwa ti sọnù nínú ìjọ lónìí. Ohun Olúwa ti sọnù. Bẹ́ẹ̀ ni. Kí ló dé? Ọgbọ́n ló kù, bírèènì ló kù, kárísímà ló kù, kò sí agbára ẹ̀mí mímọ́ yẹn mọ́. So àwọn èèyàn dẹ̀ ti ń rí àṣírí yẹn wípé ó dà pé bírèènì ni bàbá ń lò. So ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn èèyàn gan tẹ́lẹ̀ tó yẹ wípé òpin ayé la wà, wọn ò fẹ́ sin Ọlọ́run. Wọ́n tún wá ń rí àwọn nǹkan wọ̀nyí, ó wá jẹ́ kí nǹkan kó túbọ̀ pàkàṣọ. Bíbélì wípé Psalm 20 ó ní ohun Olúwa le, ó ní agbára, ó ní ọlá ńlá, ó fagi Kédárì tilẹ̀ bá lónìí ya. Tí ìjọ Ọlọ́run ó bá dúró, tí ó bá milẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe milẹ̀ ní ayé àwọn bàbá wa, ohun Olúwa gbọ́dọ̀ padà sínú ìjọ Ọlọ́run. Àwọn èèyàn gbọ́dọ̀ rí wípé ọpọlọ wa kọ́ là ń lò, wípé ẹ̀mí mímọ́ ni, pé ẹni tó ní ìjọ gangan ló ń tukọ̀ ìjọ rẹ̀. So ohun Olúwa gbọ́dọ̀ padà sínú ìjọ lónìí. Tí ohun Olúwa ò bá padà, ewu ńlá wà. Ewu ńlá wà. So gbogbo àwọn pé wọ́n bú pásítọ̀, wọ́n ń ṣe kékeré láṣìírí lọ́dún yìí, ọdún tó ń bọ̀ yóò jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ l'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Gbogbo pé wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń ṣe á tún jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé Ọlọ́run fúnra ara rẹ̀ ó fẹ́ gbé ìjọ tiẹ̀ kalẹ̀, ìjọ tí ò ní àbàwọ́n. Torí ìjọ tí ò ní àbàwọ́n ni Jésù Kristi ń bọ̀ wá bá. Kò ń ṣe ìjọ tá à ń ṣe pẹ̀lú làákàyè orí wa lónìí, kò ń ṣe tá à ń ṣe pẹ̀lú ọgbọ́n orí wa lónìí. So a gbọ́dọ̀ wá ẹ̀mí mímọ́ yẹn rí padà, a gbọ́dọ̀ pe agbára ẹ̀mí mímọ́ sínú ìjọ wa lónìí padà. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Olúwa dẹ̀ rán mi gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn wòlíì alápọ̀ṣẹ olúgbòhùn. Báyìí l'Olúwa wí, ìdájọ́ ń bọ̀, wọ́n ó ṣẹ̀sìn. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, nítorí wípé ògo wọn yóò já wọn kulẹ̀ ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Bẹ́ẹ̀ ni Olúwa dẹ̀ rán mi sí ìjọ CAC. Màyá ìkàpúlì àkàsàtà yandalalabaka. Ìjọ yìí ní Ọlọ́run retí ohun tó pọ̀ lọ́wọ́ ìjọ yìí. Ìdí nìyí tó fi jẹ́ wípé ní ọdún tó ń bọ̀ yẹn àwọn mìmì kan máa ṣẹlẹ̀, nítorí wípé gbogbo àwọn tó ń lo agbára míì tó yàtọ̀ sí t'Ọlọ́run l'Olúwa fúnra ara rẹ̀ yóò ṣàwárí wọn, tí yóò sì fà wọ́n tu, yóò fa èpò kúrò nínú àlìkámà
bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, nítorí Ọlọ́run retí ìsọjí ìgbà ìkẹyìn, Ọlọ́run tí ń ṣàkójọpọ̀ ìsọjí ìgbà ìkẹyìn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúdú ni ó dẹ̀ fi funfun bojú, àṣírí yóò tú, bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Bàbá. Yes sir. Ọ̀rọ̀ yìí bà mí lẹ́rù. Wípé Ọlọ́run ṣetán àti bẹ àwọn ẹlẹ́tàn tí wọ́n sápamọ́ sábẹ́ àkòrí pétò Jésù làwa náà ń sìn. Ó ní igikígi tí mi ò bá gbìn, ó ní àfàtú ni. Ọdún tá à ń wọ̀ lọ yẹn nínú ìjọ, ọdún tí Olúwa yóò fàtú ohun tí kò gbìn tí àwọn èèyàn gbìn sínú ìjọ ni. Bẹ́ẹ̀ ni ohun tí àwọn èèyàn gbìn sínú ìjọ tọ́lọ́run ò gbìn, Olúwa fúnra ara rẹ̀ yóò fàtú lolúwa wí. And then lọ́dún yẹn abúdọ̀ bàbá Adébóyè abúdọ̀ gbàdúrà fún wọn dáadáa, fún ọgbọ́n tó tún tayọ sí i nítorí àwọn ohun tó wà níwájú wọn, bẹ́ẹ̀ lolúwa wí. Bàbá, níbi tẹ́ ẹ gbé mi gbà lọ yìí, mi tí ì fẹ́ lọ bẹ̀ tẹ́lẹ̀, àmọ́ kí n kúkú tara ṣàṣà débẹ̀. Òun ni orí ọ̀rọ̀ bàbá wa Pásítọ̀ Adébóyè. Wọ́n sọ̀rọ̀ kan, wọ́n ní tí ó bá sí àdúà dọ́là ìbá ti wọ 2000, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí dọ́là kúkú ti ju 1700 lọ láàárọ̀ yìí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ dákun, kí ni ìdàpọ̀ àdúà àtowó náírà, ìdàpọ̀ olówó àmbẹ̀? Sẹ́rí bàbá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n mọ̀, gẹ́gẹ́ bí ohun tí wọ́n gbàgbọ́, gẹ́gẹ́ bí Ọlọ́run tí wọ́n gbàgbọ́ bó ṣe rí àti ohun tí àwọn ń ṣe. Ṣùgbọ́n ìdí tí àwọn èèyàn fi ń bú wọn ni wípé ìlú ti le, ara ń kan àwọn èèyàn, kò ṣe everybody tó rìn ní títì ni ó wà all right mọ́. Ara ń kan Gásà. Bẹ́ẹ̀ ni kò àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ wà all right mọ́. So nígbà tí wọ́n sọrú gbólóhùn yẹn tán ní kinní, àwọn èèyàn wò pé ẹ lágbára tó tó yẹn lẹ́ẹ̀kúkú jẹ́ kó má wọ̀n rárá, ẹ ṣe jẹ́ kó má wà kó má wọ̀n rárá. So ibi tí àwọn èèyàn máa rò gbà nìyẹn. Ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, àwọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí wọ́n gbọ́. So bí àárín yẹn ṣe rí nìyẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, oh God, ohun tó ní agbára ni. Ní kòríta tá a dẹ̀ bára wa yìí, Ọlọ́run àti èmi àti ẹ̀yin la ní ipa láti kó tí Nàìjíríà ó bá kúrò nípele tí ó dédé bá ara ẹ̀ yìí. So bá rọ̀ àwọn èèyàn wípé lórí ọ̀rọ̀ tí bàbá sọ yìí, kí wọ́n jèbù rẹ̀, nítorí wípé àwọn olùgbẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tí àwọn gbàgbọ́, ohun àdúrà tí àwọn ń gbà gẹ́gẹ́ bí nǹkan táwọn mọ̀ ni àwọn sọ. Adẹ̀búdọ̀ mọ̀ wípé àkóso orílẹ̀-èdè ó ju ti físíkà táwa ń wò yìí lọ. Bẹ́ẹ̀ ni. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ṣẹlẹ̀ ní físíkà yìí ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ìjọba tẹ̀mí ló ti kọ́kọ́ ṣẹlẹ̀, nínú ẹ̀mí ló ti ṣẹlẹ̀, nínú ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí kùrùkùrù ṣubú Nàìjíríà. Ìdí nìyẹn tí ohun gbogbo fi rí bó ṣe rí yìí. A sì ń gbàdúrà lọ́sàn-án lóru pé kí Olúwa kó tan ìmọ́lẹ̀ gbogbo àwọn tó dẹ̀ wà nídìí wípé kí ìyà kó máa jẹ ọmọ Nàìjíríà. Èmi wí lórúkọ Olúwa, ọdún tó ń bọ̀ yìí Olúwa yóò fi wọ́n ṣẹ̀sín, Olúwa yóò sì gbá wọn dànù, Olúwa yóò dà wọ́n nù bí omi ìṣọwọ́, bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Àmín bàbá. Ẹ ṣeun bàbá wa. Àmọ́ nígbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí wípé tó bàbá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìrìn tí àwọn rí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, tí n bá ní kí n béèrè pé kí ni opinion tí ẹ̀yin gangan? Ní orí bẹ́ẹ̀ ni opinion tèmi ni wípé sẹ́yìn lè gbàdúrà bẹ́ẹ̀ pé tó kówó yìí kúkú àbí ká kú lọ ṣe nǹkan tó normal. Ọlọ́run ó ní ìgbàgbọ́ láìsíṣẹ́, ó ní òkú ni. Àkọ́kọ́ náà a gbọ́dọ̀ fi àwọn ìlànà tó yẹ sílẹ̀ lélẹ̀ lórí ẹkọ́nọ́mì wa kí ọrọ̀ ajé wa kó lè búrẹ́kẹ́ tọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé a nílò àdúrà, nítorí pé ẹ jẹ́ n bi yín ní ìbéèrè kan, ìbéèrè tẹ torí ìbéèrè tẹ bí mi yìí o. Bàbá mo gbọ́. Ṣé agbára yín lẹ fi jí? Rárá. Ṣé ẹlòmíì tẹ ẹjọ sùn lánàá kò wú kó jí láàárọ̀ yìí? Ohun dáadáa fá. Ó kàn rí wípé òun ò jí náà ní ibi tí Ọlọ́run wà nìyẹn.
ìdí nìyẹn tó fi jẹ́ wípé nínú ohun gbogbo a gbọ́dọ̀ pe Ọlọ́run sí mi ìfẹ́ kí àwọn ènìyàn torí làásìgbò yìí wàhálà yìí àbí ohun tí wọ́n ń là kọjá kí wọ́n rò wípé kò sí Ọlọ́run mọ́ o ó ní aṣiwèrè lẹni tó sọ wípé Ọlọ́run kò sí o Ọlọ́run wà tó ń dábìrà tó ń ṣe ohun ńlá àràkún ọwọ́ ẹ̀ tó ń ṣe lójoojúmọ́ èmi dẹ̀ pa ní àṣẹ bí ìwọ bá gbàgbọ́ Olúwa yóò fi ayé ẹ̀ dára lórúkọ Jésù so a kàn gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run ó wà lẹ́nu iṣẹ́ we must not remove the God factor nínú ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí nítorí wípé ogun ńlá ló dé bá wa ní Nàìjíríà àti kò dé ṣe Nàìjíríà nìkan káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni ohun tó ń ṣẹlẹ̀ dẹ̀ ni wípé àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ gbọ́dọ̀ ṣẹ ìgbà ìkẹyìn la wà kí má tàn wá nǹkan ó máa burú sí ni àánú àti làkọjá la nílò nítorí wípé bá a ṣe bí the more tí ọjọ́ tí age is growing ni à ń súnmọ́ òpin ayé sí là ń súnmọ́ òpin ayé sí tí Bíbélì dẹ̀ fi yé wa nínú ìwé Matthew 24 ọba yóò dìde sí ọba ìjòyè yóò sì dé sí ìjòyè gbogbo àwọn nǹkan oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni ó máa ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì téèyàn rò pé ó lè ṣẹlẹ̀ ni ó máa ṣẹlẹ̀ nítorí wípé à ń súnmọ́ òpin ayé sí ìdí nìyẹn tí gbogbo àwọn nǹkan wọ̀nyí fi ń ṣẹlẹ̀ so ìdí òun náà ló fi jẹ́ wípé àwọn o gbọ́dọ̀ mọ Ọlọ́run o gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ kí ìṣe pásítọ̀ kan kó mú ẹ kọlu Ọlọ́run o gbọ́dọ̀ mú kí ìṣe wòlíì kan kó mú ẹ sọ wípé Ọlọ́run kò sí báwo ló ṣe dénú ìyá ẹ tó bá ní Ọlọ́run kò sí Ọlọ́run wà ó sì ń dára yóò sì dára nínú ayé rẹ. Àmín 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 àmín. ẹ dẹ̀ wo Mósè Ọlọ́run bí kí ló wà lọ́wọ́ ó ní ọ̀pá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìwé mímọ́ ó túmọ̀ sí wípé ohun tí ó wà lọ́wọ́ wa yẹn Ọlọ́run fẹ́ lò ohun tó ń ṣe yẹn Ọlọ́run fẹ́ lò láti mú kí orílẹ̀-èdè kí ọrọ̀ ajé orílẹ̀-èdè kó búrẹ́kẹ́ sí àwọn èèyàn wa náà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ohun tó wà lọ́wọ́ yín yẹn náà ẹ lè lò ó fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ lè lò ó ṣùgbọ́n màá sáré tún sọ eléyìí gbogbo wa kí orílẹ̀-èdè tó bá máa dáa tí àtúnṣe bá máa bá ó bẹ̀rẹ̀ látọwọ́ tèmi ó bẹ̀rẹ̀ láti ọwọ́ tiyín bákan náà dẹ̀ ni nínú ohun gbogbo ẹ jẹ́ ká gbọ́ ìtọ́ni ẹ má ní wòlíì ti sọ pé káwá dá ilé iṣẹ́ lẹ̀ Nàìjíríà kó kàn máa déédéé bọ̀ kó ní mò ń lọ lúwa mò ń lọ Ògbómọ̀ṣọ́ mo fẹ́ lọ dá ilé iṣẹ́ lẹ̀ a gbọ́dọ̀ wádìí ó gbọ́dọ̀ béèrè ìtọ́ni ṣé Ọlọ́run ló rán ẹ lọ bẹ̀ irú bísínẹ́sì wo ló fẹ́ ṣe wọ́n ṣe pé wọ́n ní adìyẹ ń tà torí àwọn èèyàn wa oríṣiríṣi àwòlíì ni wọ́n máa bá wa ẹlòmíín gbà tá a bá máa pray fún tá a bá máa gbàdúrà Olúwa ní iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe ó túmọ̀ sí pé ó rìn ọ̀nà ọlọ́nà báwo ló ṣe fẹ́ rìn ọ̀nà ọlọ́nà tí wàá rí bá ti ṣe láyé báwo ló ṣe fẹ́ rìn ọ̀rọ̀ ọlọ́nà tí wàá rí ògùn ẹ lò báwo ló ṣe fẹ́ rìn ọ̀rọ̀ ọlọ́nà tó ògùn ẹ máa fọhùn so ohun tó wà ń bẹ̀ ni wípé wàá béèrè ìtọ́ni okay ohun tó wà lọ́wọ́ mi rè nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí gbé síwájú Ọlọ́run jẹ́ kí Ọlọ́run tó ẹ okay mo fẹ́ ẹ̀yin tẹ́ wà lọ́hùn ẹ fẹ́ wá dá ilé iṣẹ́ sílẹ̀ okay irú iṣẹ́ wo lẹ fẹ́ dálẹ̀ nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe nítorí àbùdọ̀ mú ààyè ìtọ́ni kúrò ìtọ́ni Ọlọ́run ṣe pàtàkì ohun tó dẹ̀ wà bẹ́ẹ̀ ni wípé bí ni Olúwa wí lórí ohun tó fẹ́ ṣe ó ṣe pàtàkì. Bàbá wa ọ̀rọ̀ lẹ sọ yìí ìjìnlẹ̀ ọ̀rọ̀ irú ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí ló máa mú mi lọ síbi ìbéèrè èmi ò fẹ́ béèrè ẹ̀ lásìkò ìtẹ́lẹ̀ àmọ́ màá sáré lọ àmọ́ kí n tó lọ síbẹ̀ bàbá gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run torí ẹ̀ ń sọ̀rọ̀ ìtọ́ni ẹ máa ń gbàdúrà fún àwọn èèyàn tán bá pè yín. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà fún. tí wọ́n bá pè yín pẹ̀lú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ dá wọn lóhùn ẹ máa ń dá àwọn èèyàn torí wòlíì mi àti gbé wòlíì rí tó sọ pé wọn fẹ́ kẹ́nìbọ̀dì kó wọn o ẹnìbọ̀dì ọmọ kó wọn tọ̀ mu tí ọ̀fẹ́ nìyẹn bọ̀ tí irú ẹ̀yìn ń kọ́. irú tèmi Olúwa ní kí n tú àwọn èèyàn sílẹ̀ ni so àwọn tó dẹ̀ ní tú sílẹ̀ tí wọ́n bá pè kí ló dé tí màá ṣe sọ pé mi ò gbé so ẹ̀mọ̀ wọn rí. dára èmi máa gbé mo máa farabalẹ̀ dá wọn lò màá jẹ́ kán tiẹ̀ sọ ẹ̀dùn ọkàn wọn torí ẹlòmíì tó bá pè yín tí ẹ̀ bá jẹ́ ó sọ tinú ẹ̀ ara ẹ̀ ò ní balẹ̀. bẹ́ẹ̀ni so akada bíi pé ẹ fi ọ̀rọ̀ pẹ́ẹ́nì á sì wà nínú ẹ̀ so máa farabalẹ̀ gbọ́ wọn máa dẹ̀ gbàdúrà ohun tó Olúwa bá nìkan ṣe máa dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti pè káàkiri tí wọ́n dẹ̀ rí ìyanu mo dẹ̀ gbàgbọ́ pé àwọn tó bá pè náà Ọlọ́run yóò yọ̀ǹda ìyanu fún wọn
ohun tí wọ́n bá pèlè lórí Olúwa yóò fi ọ̀nà àbáyọ fún wa. tó ọ̀dà ẹ ṣe àmì lórúkọ Jésù. Ìbéèrè ọ̀hún náà wá rèé, nínú àwọn ọ̀rọ̀ yìí tẹ́ ẹ sọ ṣáájú ló ti jẹyọ wípé ẹ ń sọ̀rọ̀ àṣeyọrí ọ̀nà wo lèèyàn lè gbà ṣàṣeyọrí? Ọ̀nà àṣeyọrí pọ̀, àdìtú dẹ̀ ni. Àdìtú lọ́nà àṣeyọrí. Ohun tó jinlẹ̀ ni. Bí èèyàn bá máa ṣe àṣeyọrí lórí ohunkóhun láyé, ó gbúdọ̀ mọ Ọlọ́run. Ó gbúdọ̀ mọ Ọlọ́run. Kí lọ́lọ́run rán ẹ wáyé gan wá ṣe? Bẹ́ẹ̀ ni, kí ni aṣẹ̀dá ní kó wá ṣe nílé ayé? Kí ni ọni tó tukọ̀ ẹ wáyé, kí ló pè ẹ wáyé wá ṣe? So àwọn nǹkan wọ̀nyí ó gbúdọ̀ wádìí lọ́dọ̀ Ọlọ́run. Kí ni àwọn nǹkan tó bára wọ ẹ gan mu? Èèyàn kan déédéé ṣe nǹkan sá o. Èèyàn ẹ̀rí ayé wa, ìdí tí Nàìjíríà tún fi rí báyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ torí ìyá Kàfáyá ń ta búrẹ́dì, ó wá rí pọ́ńtà, yóò bá lọ sunkún sí ọkọ ẹ̀ lọ́rùn pé ó rí ìyá Kàfáyá tí ń ta búrẹ́dì, èmi náà fẹ́ máa ta búrẹ́dì lágége. A bá lọ ta búrẹ́dì, ibẹ̀ ni mọ́tò ti gbá ọmọ ẹ̀ dànù. A ló ń pàdánù ọmọ. So kò ṣe ọ̀nà àṣeyọrí àkọ́kọ́, o gbúdọ̀ sopọ̀ mọ́ Ọlọ́run. Nínú ìsopọ̀ ẹ mọ́ Ọlọ́run ni wàá máa béèrè fún ìtọ́ni, fún ìmọ́lẹ̀, kó má rìn ní ọ̀nà ọlọ́nà, kí Ọlọ́run lè máa tọ́ ipasẹ̀ rẹ bó ṣe rí nìyẹn. Ìyẹn nípa tẹ̀mí. Bẹ́ẹ̀ ni nípa tẹ̀mí. Nípa ti physical aspect, ọ̀nà àṣeyọrí kò sí nǹkan míì ju wípé ohun tọ́lọ́run ní kò ṣe yẹn wàá tẹpá mọ́. There must be hard working and there must be consistency. O gbúdọ̀ ṣiṣẹ́ dáadáa. Ògòdè ń ṣe pé kó o jẹ́ fòníkú fọ̀láǹdé rárá. Àwọn tó yẹ àmúyẹ tó yẹ kó o ní, o gbúdọ̀ ní. Àmúyẹ kan míì tẹ́lòmíì ò dẹ̀ ní ni wípé àmúyẹ kéèyàn jẹ́ olótìtọ́. Ohun téèyàn bá ń ṣe èèyàn gbúdọ̀ jẹ́ olótìtọ́ nú ẹ̀. Ọlọ́run go ò lè rán òpùrọ̀ níṣẹ́, olótìtọ́ lọ́lọ́run wa. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ ẹ̀yin ìyẹn wa tẹ́ ń gbọ́ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé látọ̀dọ̀ bàbá wa lónìí. Àṣeyọrí. Ọ̀dà káfílẹ̀ yìí kó lẹ̀ bàbá. Kí lẹ fẹ́ sọ fún àwa ọmọ orílẹ̀ Yorùbá? Ọ̀nà wo la lè gbà ṣe àṣeyọrí? Ẹ ti ń sọ tẹ́lẹ̀ ṣáájú, àní a tún fẹ́ gbọ́ mi lónìí. Ọ̀nà wo gangan làwa náà lè gbà tá a fi wá ṣe àṣeyọrí? Ẹ ti sọ àṣeyọrí téèyàn bá fẹ́ lówó, tó bá fẹ́ ṣe gbá, kó gba Ọlọ́run gbọ́, ó súnmọ́ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ Yorùbá, èmi inú wa onífá ni wá, òmí mùsùlùmí, òmí inú wa Jésù la mọ̀. Àmọ́ lápapọ̀ ẹ wá kó gbogbo ẹ̀pọ̀ kápápọ̀ sójú kan náà gẹ́gẹ́ bí wòlíì. Ọ̀nà wo la lè gbà ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ Yorùbá wa? Ọ̀nà tí a lè gbà ṣàṣeyọrí lápapọ̀ ni wípé lórí ohun gbogbo tó ń ṣe yẹn, ó máa tẹnumọ́ ilé ìpín kó jẹ́ olótìtọ́, jẹ́ ẹni tí àwọn èèyàn lè finú tọ́kọ sí. Ìyẹn ni pé káwọn ọmọ Yorùbá jó lóòótọ́ síra wa. Ó ṣe pàtàkì gan. Nígbà tó a bá jẹ́ olótìtọ́ síra wa, tá a dẹ̀ ní ṣọ̀kan, tá a nífẹ̀ẹ́ tó jinlẹ̀, bí ẹnìkan bá dìde inú ẹbí ò ní di àkùkọ gàgàrà tí ó sọ pé kẹlòmíì má dìde. So o gbúdọ̀ ran àwọn tó kù lọ́wọ́. So àwọn bí àṣeyọrí ṣe lè gbilẹ̀ nìyẹn nínú ìdílé, nínú ẹbí, ní àárín ọ̀rẹ́. So we must prioritize truth. Òtítọ́ ó ṣe pàtàkì. Òtítọ́ ní gbé orílẹ̀-èdè lékè. Bẹ́ẹ̀. Àmọ́ ẹ̀ṣẹ̀ máa ń fi èèyàn ṣẹ̀sín. Ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn gẹ́gẹ́ bí ìwé mímọ́. Bẹ́ẹ̀. Bí ìwé mímọ́ ti sọ. Bàbá, ṣé ẹ tẹ ìrántí ẹnìkan tó ṣàṣeyọrí nínú Bíbélì? Ẹnìkan kẹ̀. Àwọn tó ṣàṣeyọrí nínú Bíbélì pọ̀. Ọ̀nà wo náà gbà? Ọ̀nà tí wọ́n gbà náà ni wípé wọ́n jẹ́ olótìtọ́. Ẹ wo Jákọ́bù. Ìrìn àjò ẹ̀ bẹ̀rẹ̀ nínú èké. Tí ìyá ẹ̀ tì sí. Ìyá ẹ̀ ní kó fi èrú gba ìbùkún ẹ̀gbọ́n ẹ̀ Ísọ̀. Ìgbà tó lọ sí ọ̀dọ̀ Lábánì ọ̀nkù ẹ̀, ẹ̀gbọ́n ìyá ẹ̀, ìyẹn fi sí ẹrú. Ó wà lábẹ́ ìgbèkùn, ó wà lábẹ́ ẹrú nítorí wípé kò rìn bó ṣe yẹ kó rìn. Ológo ni o, ẹni tọ́lọ́run sọ pé ní òtítọ́ o, ẹ̀gbọ́n ẹ̀ ni ó sí o, ṣùgbọ́n ní kòríta torí pé ó ti sáré ju àkókò Ọlọ́run lọ, ó fi ọ̀nà òtítọ́ sílẹ̀, ó jẹ̀yẹ̀. Ìgbà tó bọ́ sí ojú ọ̀nà ni Ọlọ́run
tó fún ní àṣeyọrí yẹn òun náà wá di alábùkún fún. Tẹ́ bá ka Genesis 32 ibẹ̀ ló ti wá ṣàpàpàdé Ọlọ́run. Ó ní Ọlọ́run bẹ ní èmi kò mọ̀. Olúwa wá pààrọ̀ orúkọ ẹ̀ kúrò ní Jákọ́bù ó sọ ní Ísírẹ́lì. Ẹ wo Jósẹ́fù ìgbà tí ó ní tí Pọ́tífà ní aya Pọ́tífà ní pé kó wá bá òun sùn, ó ní rárá kémi ṣe yìí kémi ṣẹ̀ sí Ọlọ́run. Ìyàwó ọ̀gá ẹ̀fẹ́ máa gbọ́ṣẹ́ ẹ̀ ni. Ó ní rárá, ó ní no, èmi ò ṣe lè kí n ṣẹ̀ sí Ọlọ́run. Ó sá. Ọ̀dọ́ mélòó ló lè ṣerú ẹ̀ lónìí? Ó sá. Ọ̀dọ́ wo ni ò ní kà sí opportunity? Opportunity ohun tí ọ̀sánwó ẹ̀. So ó sá. Ẹ wá wo ìgbẹ̀yìn ó tún wá di ọba lé Pọ́tífà yẹn gan lórí, ẹni tó rán lọ sí ẹ̀wọ̀n. Bí Ọlọ́run ṣe máa ń gbéyàn ga nìyẹn. Èmi pa ní àṣẹ, wọ́n tó dàbí pé kò sí ọ̀nà fún ẹ mọ́, Olúwa ni Ọlọ́run tó ń la ọ̀nà níbi tí kò sí ọ̀nà ńlá fún ẹ lórúkọ Jésù. So ó pọ̀ bẹ́ẹ̀ ẹ wo Jóòbù pẹ̀lú gbogbo ìlàkọjá oríṣiríṣi tí Sátánì ti fi ayé ẹ̀ tú. Ìgbà tó dé ìgbẹ̀yìn Job 42 Ọlọ́run dá ìkólú ẹ̀ padà. Bíbélì tún sọ wípé ìgbẹ̀yìn ẹ̀ tún wá dáa ju òwúrọ̀ rẹ̀ lọ. Tá a bá tún lọ sínú ìwé májẹ̀mú tuntun, ẹ̀yin lẹ béèrè o, òfin sọ fún yín o. Tá a tún lọ sínú ìwé májẹ̀mú tuntun Luke chapter 5, Pétérù ti dúró síbi odò láti alẹ́ pé òun fẹ́ pẹja, kò rí ẹja pa. Ìgbà tí Jésù dé ó sọ kìkìdá ọ̀rọ̀, ó ní àwa ti wà ń bì látàárọ̀ ṣùgbọ́n torí pé ó sọ pé kí n tì sínú ibú máa tì sínú ibú. Ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ Ọlọ́run lè mú rírí jáde nínú àìrí. Ọ̀rọ̀ Ọlọ́run ohun tí wọ́n ní kò ṣeé ṣe yẹn tí ó bá ti sọ̀rọ̀ á dèdè ṣíṣe nítorí wípé olóòtítọ́ ni. Nígbà tí ó dẹ̀ tì sínú ibú ó pe àwọn èèyàn ní pé wá ràn mí lọ́wọ́, ohun tí mo mú ìmọ̀ àti wá ju agbára mi lọ. Ládẹ̀ ti dúró síbi látànà. Ó túmọ̀ sí wípé àṣeyọrí dúró lórí kí o di Ọlọ́run mú, kí Olúwa kó dì ẹ́ mú. Ó sì jẹ́ nìyí. Ẹ ṣé àdúpẹ́ bàbá wa. Tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn, ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti bá wa pọ̀ láti bí ìṣẹ́jú díẹ̀ lórí ọ̀rọ̀ àṣeyọrí. Bàbá ti sọ ògidì ọ̀rọ̀. Rí i pé o wo fídíò yìí dáadáa, má sùn síwájú, farabalẹ̀ wò ó kó o sì pè kó o bá Ọlọ́run wọn sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá fẹ́ dàbí pé àìsí àṣeyọrí bẹ̀. Ó dá mi lójú pé títí ẹ. Ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú. Ẹ jẹ́ kí n fún ìwọ tó ti rí wípé tó bá dáwọ́ eléyìí ti kọ̀, tó dáwọ́ eléyìí ti kọ̀, òun bá ìjákulẹ̀ pàdé. Ẹ jẹ́ n sáré fún eléyìí kó tó tiẹ̀ pè. Gbìyànjú ka Psalm 114. Psalm 114 tó bá jẹ́ obìnrin, ka Psalm 114 nígbà méje kà sínú omi. Gbogbo májẹ̀mú má ṣàṣeyọrí, Olúwa fà mí jáde, ọ̀nà mi táyé dí fagbára rẹ̀ là. Kó o kà sínú omi, kó o kà nígbà méje, kó o fi wẹ̀ fún ọjọ́ mẹ́ta. Wà á rí ìyàtọ̀. Tó bá jẹ́ ọkùnrin, kà nígbà 9. Wà á rí ìyàtọ̀. Kó o gba àdúrà tí mo sọ yẹn. Torí ẹlòmíì ìdí tí ò fi ṣàṣeyọrí ni pé ìdílé tó ti wá wọn ń rìn jìnnà nínú ògo. Ó ti ní ohun tí wọn ò gbúdọ̀ ṣe. Ó ti ní èpè kan ní orí ìdílé yẹn pé wọn ò gbúdọ̀ ní 500,000 nínú àkáǹtì. Ìdí nìyẹn tí ayé ẹlòmíì tó fi wà lójú kan tó fi ń yí roundabout bí roundabout Mọ́kọ́lá wa ń bàdàn bíbà ẹ̀. So ìdí nìyẹn. So o gbúdọ̀ múra sọ́rọ̀ ààrẹ, ṣùgbọ́n tó o bá rí kọ́kọ́ ka sáàmù yẹn náà, ìwọ náà dẹ̀ rí wípé rere ni Olúwa. God bless you. Tó ẹ ṣeun bàbá wa, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Ẹ tún bá wọn pàdé láìpẹ́ láì jìnnà lórí ìkànnì wa yìí. Bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n, ẹ máa pe bàbá o, kẹ́ ẹ máa fi ọ̀rọ̀ lọ Ọlọ́run wọn. Ó sì dá mi lójú pé ẹ ní bá ìjákulẹ̀ pàdé. Ẹ ṣé, ó dàbọ̀.